ẹ dákun ẹ foríjì mí bí ètò ìjọba mi kò bá dáa tó. Buhari ló bẹ àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀. Gbogbo ẹni tí mo bá ṣẹ̀ fún ìdí kan tàbí òmíì pátá ni kí wọ́n jọ̀wọ́ dáríjì mí báyìí. Ẹlẹ́ran ara lásán lèmi náà, èèyàn kò lè rìn kórí má mì. Àwọn tí òfin tí mo gbé jáde lákòókò tí mo fi wà nípò ààrẹ bá dùn tí wọn kò sì nífẹ̀ẹ́ sí i kí wọ́n dáríjì mí. Èyí ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ààrẹ orílẹ̀-èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari lákòókò tó ń gba àwọn àṣàyàn àlejò kan lálejò nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa fún ti ọdún ìtúnu ààwẹ̀ táwọn ẹlẹ́sìn mùsùlùmí kan ṣe ní ọjọ́ Friday ọjọ́ 21 oṣù kẹrin ọdún yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti sọ pé oore ọ̀fẹ́ lòun rí gbà lọ́wọ́ Ọlọ́run ọba tó fi jẹ́ kí òun di ààrẹ orílẹ̀-èdè yìí. Bákan náà ló tún sọ pé kò tún sóhun náà tóun tún wá mọ́ nítorí pé gbogbo ohun tóun lé pátá lọ́wọ́ òun ti tó báyìí. Lára àwọn àṣeyọrí tààrẹ Muhammadu Buhari lòun ti ṣe nídìí òṣèlú báyìí ni pé mo jẹ́ gómìnà láyé ológun nípínlẹ̀ Borno lọ́dún 1976. Ọdún yìí kan náà ni wọ́n tún fi mí jẹ mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí. Bákan náà ni mo tún jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí nínú aṣọ kakí lọ́dún 1983 sí 1985. Ó wáá dúpẹ́ gidi gan lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí fún bí wọ́n ṣe farada ìṣàkóso rẹ̀ láti nǹkan bí ọdún 7 ààbọ̀ báyìí, léyìí tó sọ pé ó bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2015. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé mo ti ṣẹ̀yìn pátá ni mo tọrọ àforíjì lọ́wọ́ yín báyìí. Èèyàn kò lè rìn kórí rẹ̀ má mì rárá, ẹlẹ́ran ara lásán lèmi pàápàá. Ààrẹ Muhammadu Buhari ní pẹ̀lú báwọn àlejò pàtàkì náà ti ṣe wá kí òun fún ti ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ ti ọdún yìí lòun ṣe kúkú lo àǹfààní náà láti fi tọrọ àforíjì lọ́wọ́ gbogbo èèyàn pátá tí ìṣàkóso òun bí nínú báyìí pé kí wọ́n ṣàforíjì fóun. Ààrẹ Muhammadu Buhari ní bí wọ́n bá wá ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù lọ, èmi rèé. Mo ti fìgbà kan jẹ́ gómìnà láyé ológun, mo ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí. Bákan náà ni mo tún fìgbà kan di ààrẹ orílẹ̀-èdè yìí nínú aṣọ kakí. Mo tún ṣẹ̀ṣẹ̀ wá di ààrẹ alágbádá báyìí lẹ́yìn ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo fi dupò náà kó tó wá já mọ́ mi lọ́wọ́ lọ́dún 2015 nípasẹ̀ lílo ẹ̀rọ PVC. Mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún mi láǹfààní láti ṣe ààrẹ ilẹ̀ yìí. Fún gbogbo èèyàn tí mo ṣẹ̀ nípa ìṣàkóso ìjọba mi tó sì dùn wọ́n gan, mo bẹ̀ wọ́n pé kí wọ́n ṣàforíjì fún mi o. Nígbà tó tún máa sọ̀rọ̀ nípa ohun tó fẹ́ ṣe lẹ́yìn tó bá kúrò lọ́fíìsì ààrẹ lóṣù tó ń bọ̀ yìí ni ààrẹ Muhammadu Buhari sọ pé òun kò lóhun kankan ṣe mọ́ rárá pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ yìí mọ́. Ààrẹ Muhammadu Buhari ní ohun kan ṣoṣo tó kù fún mi báyìí ni pé mò ń kàyé ọjọ́ tó kù fún mi láti lò lórí àlééfà mi ni. Ìjọba democracy dáa gidi gan ni o, bíi bẹ́ẹ̀ kọ́ kò rọrùn fún olóṣèlú bíi ti èmi yìí láti wá láti agbègbè tí kò jìnnà rárá sílẹ̀ Niger Republic láti wá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rárá. Kìlómítà díẹ̀ ló kù kéèyàn fi darapọ̀ mọ́ àwọn aráàlú orílẹ̀-èdè Niger Republic yìí. Ohun kan tí mo tún fi dá yín lójú ni pé mi ò ní dá sọ́rọ̀ òṣèlú ilẹ̀ yìí mọ́ rárá lẹ́yìn tí mo bá ti gbé ìjọba mi sílẹ̀ fẹ́ni tó wọlé. Ó tó gẹ́, mo dúpẹ́ ìfẹ́ àti ààyè tẹ́ fi gbà mí báyìí. Gbogbo ohun tí mo béèrè fún lọ́wọ́ Ọlọ́run ọba pátá ló ti ṣe fún mi báyìí tí inú mi sì dùn dáadáa. Gbàrà tí mo bá ti gbéjọba mi sílẹ̀ tán ni màá ti padà sílé nílùú mi tí í ṣe Dara nípínlẹ̀ Katsina lọ́hùn-ún, ilé làbọ̀ sí mi oko. Bẹ́ẹ̀ ni Muhammadu Buhari wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sí tí ìgbọ́ yín.